ìwọ náà kọ́ ló máa gbéra ìjáde ní ìdíkejì ìwọ kọ́ náà ló máa gbéra ìjáde ní kẹtẹ ṣé àwọn Adébóyè ṣé àwọn Abíára ṣé wọ́n ro ilé yìí tí lè kún fún owó tí lè kún fún ọ̀nà ìdílé wọn mélòó ló wà ní owó tó wà ní èyí rí ẹ jẹ nǹkan ní nǹkan ẹ jẹ nǹkan ní nǹkan títí ẹ tún yọ gẹ ẹ ra jẹ́ẹ̀tì ẹ ra Marco Polo ẹ ra restaurant ẹ ra gbogbo ẹ bá kúra kó sí i mọ́. That's the problem we're facing in the country. Ogun ti church ju ti government lọ. Bàbá bó ṣe wá rí sà à ń gbà pé àṣìṣe ọkọ wà tó pè ní can. Ṣé wàá máa lọ ní can kí náà kó sí can kí ni túmọ̀ can ṣe bí can náà ni òrìṣà Jáfọ̀ tó fi bá Goodluck gbé owó lọ sí South Africa. Is it not can president? Mo lọ can rí nígbà tó gbé girlfriend àwọn pásọ oríṣiríṣi gbé wọ́n àtọ̀gá akọrin wọn àtàwọn tó ń sing special number ní church wọn táwọn èèyàn máa tó sórí ọmọ bàtà gbéga bàbá gogoro tó máa ń fẹ́ sí èèyàn síta yẹn ìyẹn náà máa gbé wá sí meeting gbàdúmọ̀ dẹ̀ rí pé pastor how are you doing fine how did you say who is this it's one man he's a Coinstein at church this and that nígbà tí mo tó wà ní Rotary mo tọdún méje Rotary Club ní ìdí Àràbà nígbà tó dẹ̀ tó yá tí mo tó rí pé mo ṣe ń ta mọ́tò àṣà ń dáwó 10,000 5,000 20,000 every Tuesdays but mo tó rí pé ibi ìmàdùnká àwọn tó ń gba bí lọ́wọ́ máa kàn wá síjọba ọ̀run bí ọmọlọ́mọdé bọ́ mo ti lọ́ọ́ tèmi ni mi ò ń pẹ́ ní lórí igi tí ò lè so mi ò lọ́rẹ̀ rí sa ó bí dandan káwọn èèyàn sọ̀rọ̀ burúkú sí mi torí mi kò sẹ́ńtì mọ́ mi ò fara pẹ́ anybody so automatically ìgbà tẹ́yàn mọ nǹkan tí mo ń ṣe inú yàrá mi ò lè mọ nǹkan tó fẹ́ sọ láti píìkì nǹkan sọ ni kí n lè ráyè dá ẹ lóhùn so that's all.